dédé àsìkò yìí ẹ̀yin olólùfẹ́ ìkànnì Ultimate Folks TV orúkọ tèmi ni Jimoh Mariam Ọpẹ́yẹmí. Ó yá lásìkò yìí gẹ́gẹ́ bí ìṣe mi ẹ jẹ́ kí n tún máa já yín sí bó ṣe ń lọ jákèjádò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìròyìn tí mo máa kọ́kọ́ pẹ̀kẹ́lù òun ni ìròyìn tí bàbá wa Ọbásanjọ́ sọ. Ìwà àjẹbánu ló mú ìfàsẹ́yìn bá Nàìjíríà lábẹ́ ìṣàkóso bàbá Goslow àti èmi lókàn. Olóyè Ọbásanjọ́ ló sọ bẹ́ẹ̀. Ààrẹ tẹ́lẹ̀ ní Nàìjíríà Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ti sọ pé ìwà àjẹbánu mọ̀gòmọ́gó èrú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló mú ìfàsẹ́yìn bá orílẹ̀-èdè yìí. Ọbásanjọ́ sọ pé pàápàá lábẹ́ ìṣàkóso èmi lókàn àti bàbá Goslow. Bẹ́ẹ̀ ló ní àwọn olórí ní ìpìlẹ̀ ìṣòro Nàìjíríà pátá. Níbi ayẹyẹ ìrántí àgbà òǹkọ̀wé ni Chinua Achebe tó wáyé lórílẹ̀-èdè Amẹ́ríkà ni Ọbásanjọ́ ti sọ̀rọ̀ yìí. Bàbá Ọbásanjọ́ wà lórílẹ̀-èdè Congo lásìkò tí ayẹyẹ náà wáyé, ó sì fi ohùn rẹ̀ ránṣẹ́. Ó ṣàlàyé nínú ohùn tó fi ránṣẹ́ pé bí àwọn olórí ṣe ń kùnà tí àjẹbánu wọn ń pọ̀ sí, bẹ́ẹ̀ náà ni ìlú náà yóò máa jì sínú ìdààmú, àìsí ààbò, ìdàrúdàpọ̀, ìwà ìpáǹle, ìdàlúrú àti àìní ìdàgbàsókè. Gẹ́gẹ́ bó ṣe hàn sí gbogbo ayé, ipò tó burú gbà ní Nàìjíríà wà báyìí. Bí nǹkan ṣe rí lásìkò yìí ní Nàìjíríà, àìgbọ́ra ẹni yé àti àìsí ìṣọ̀kan pọ̀ nílẹ̀, ìdààmú ọkàn, àìfarabalẹ̀ àwọn ọ̀dọ́, àìní ìdàgbàsókè, gbogbo ẹ̀ ló ń ṣẹlẹ̀. Bó ṣe rí káàkiri nìyẹn ní Nàìjíríà lásìkò ìjọba bàbá Goslow àti èmi lókàn. Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ló sọ bẹ́ẹ̀. Nígbà tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, bàbá Ọbásanjọ́ sọ pé kò sí ohun tó ṣe Nàìjíríà bó tilẹ̀ jẹ́ pé ó wà nínú ìṣòro. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀. Olóyè Ọbásanjọ́ sọ pé kò sí kinní kan tó ṣe Nàìjíríà bó tilẹ̀ jẹ́ pé ó wà nínú ìṣòro. Ààrẹ tẹ́lẹ̀ náà sọ pé ojú ọjọ́ dá lórílẹ̀‐èdè yìí. Ó ní àwọn olórí ló kọ̀ láti jí gìrì sójúṣe wọn. Ohun tó ń ṣẹlẹ̀ níṣojú wa ní Nàìjíríà yìí jẹ́ ìmúnilẹ́rú, kí ìlú wà nínú ìgbèkùn, kí ohun gbogbo nira. Òfin ilẹ̀ yìí àti ti àgbáyé gbọ́dọ̀ de àwọn olóṣèlú tó ń kó ogún ìlú yìí sí àpò wọn nìkan, àti bí wọ́n ṣe ń pín ẹ̀tọ́ orílẹ̀-èdè yìí fún ẹbí àti àwọn èèyàn wọn lówó pọ́kú ní gbogbo ẹ̀ka. Gẹ́gẹ́ bí bàbá Ọbásanjọ́ ṣe sọ, ó ní ìrètí ṣì wà láti bọ́ lọ́wọ́ àwọn olórí. Ààrẹ tẹ́lẹ̀ náà sọ pé ìyà tí Nàìjíríà jẹ yìí wáyé láti ara àjẹbánu tó kárí, àìkújú òṣùwọ̀n, àìṣẹ̀tọ́, àìsí ìdájọ́ òdodo, ṣíṣe ohun gbogbo rádaràda àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n pẹ̀lú bí gbogbo nǹkan ṣe rí yìí, Ọbásanjọ́ ṣàlàyé pé ìrètí ṣì wà pé nǹkan yóò padà dáa. Ìròyìn ẹlẹ́ẹ̀kejì ló ń béèrè ìbéèrè lọ́wọ́ mi àmọ́ èmi ò mọ ẹni tẹ́mi ò bì. Ó sọ pé ṣé lóòótọ́ ni ilé-ẹjọ́ fagilé ìbò MC Olúọmọ. Ọjọ́ àbámẹ́ta ọjọ́ 16 oṣù kọkànlá ni ìròyìn kan jáde pé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn nílùú Àbújá ti fagilé ètò ìdìbò tó gbé Alhaji Musiliu Akínsànyà tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí MC Olúọmọ wọlé gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ onímọ́tò NURTW ní Nàìjíríà. Ìròyìn náà tún sọ pé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn fòǹtẹ̀lù Alhaji Tajudeen Ìbíkúnlé Bàrúwá gẹ́gẹ́ bí ojúlówó ààrẹ ẹgbẹ́ náà. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe sọ, ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn fòǹtẹ̀lù ìdájọ́ ilé-ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́, èyí tó kéde Alhaji Bàrúwá gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ NURTW. Ṣáájú ipò tuntun yìí ni Olúọmọ ti kọ́kọ́ ṣe alága ẹgbẹ́ ọ̀hún fún ọ̀pọ̀ ọdún tí ìràwọ̀ rẹ̀ sì kàn káàkiri Nàìjíríà. Àwọn aṣojú ẹgbẹ́ awakọ̀ nílẹ̀ Yorùbá láti ìpínlẹ̀ Èkó, Ògùn, Oǹdó àti Èkìtì ló kópa nínú ètò ìdìbò náà. Irọ́ ńlá ni pé ilé-ẹjọ́ fagilé ìbò MC Olúọmọ gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ NURTW. Alhaji Moshood Ajao ti sọ pé irọ́ ńlá ni ìròyìn tó ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti fagilé ìbò MC Olúọmọ gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ NURTW. Ó ṣàlàyé wípé àwọn aṣojú ẹgbẹ́ onímọ́tò ló dìbò yan Alhaji Akínsànyà lọ́jọ́ 9 oṣù kọkànlá nínú ètò ìdìbò tó wáyé nílùú Òṣogbo. Alhaji Ajao fi kún ọ̀rọ̀ rẹ̀ pé kò sí ẹnì kankan tó pẹjọ́ kòtẹ́milọ́rùn lórí ètò ìdìbò náà. Ó ní MC Olúọmọ fúnra rẹ̀ kò lọ sí ilé ẹjọ́ kankan. Alhaji Ajao
ó ní ọjọ́ 8 oṣù kọkànlá ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ nígbà táwọn aṣojú ẹgbẹ́ onímọ́tò dìbò yan Alhaji Akínsànyà gẹ́gẹ́ bí ààrẹ NURTW tuntun lọ́jọ́ 9. Alhaji Àjàó kò ṣàì fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni ẹgbẹ́ NURTW ní ẹjọ́ kan nílé-ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ṣáájú nínú ọdún 2024 yìí, àmọ́ ó ní ẹjọ́ náà kò kan MC Oluomo rárá. Olùdámọ̀ràn MC Oluomo ṣàlàyé pé ìgbésẹ̀ láti dìbò yan Alhaji Akínsànyà gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ NURTW dá lórí ọ̀nà láti wá àlàáfíà sínú ẹgbẹ́ náà torí MC Oluomo kò sí lára àwọn tó ń fa aáwọ̀ pẹ̀lú ara wọn nílé ẹjọ́.